他这刚才几个那个混的。你在外面干什么？你在干的？在呀吧。这是干啥的？呀。어중. Perfume. Perfume wa me. Onoti. That is set. Hoje é definição que está direito. Tudo bem. Ẹ gbé sókè jẹ́sì. Ẹ gbé sókè jẹ́sì. Òdìdó rẹ̀ kò gbọ́dọ̀ mọ̀ báyìí. Ẹ gbọ́ kò lè mọ̀ báyìí nǹkan ti wà nú ẹ̀. Nǹkan tó tẹ̀lé ẹ̀ ló lé lé. Àti ẹni tó kún tó fẹ́ wò náà àpò. Ṣé kí ni yóò lè ṣe kí wọ́n rẹ̀? Ṣé ṣọ́ ti sáì? Wọ́n ti sáyẹn wọ́n ti lọ. Wọ́n ti dá ìwé. Wọ́n lọ ní ẹlẹ́yà rí. Wọ́n ti sáì. Ìwé kan wà lọ́wọ́ wọn tó wọ́n sọ̀rọ̀. Ìwé ìyá wọn máa bá ẹ̀ ní sáì lọ́dọ̀ mi ẹ̀rọ máa sáì ní díẹ̀. Kí ló kù? Ọjọ́ kan náà. Ọya. Assist baba náà. Ní sáì ká máa lọ. Gbogbo tó bá fẹ́ ṣe é ṣe ká máa lọ. Hello.
wọlé síbẹ̀ wọlé síbí kò sáyè ìdíje bá wọlé ayé kí n wọlé síbẹ̀. ayé tí ayé sí lọ́nà àyìn lè wọlé ẹ̀rù bá mi. wọlé kò sí bọ́tò ṣẹ́ náà ìyàbá ló wà bẹ́ẹ̀ ni o lè wọlé o dẹ̀ yá bí.